pàṣípàrọ̀ ẹwà fọgbọ́n. Sọ́fídé yọ lábẹ́ ẹ̀sán ni ló ṣe lẹ́wọ̀n. Owó tó pamọ́ tọ́jú Ọlọ́run tó kò sí lábẹ́ ọ̀run. Ọmọge Onifida. Ilé ayé ta wà ẹni tó yọkùn ni wọ́n kówó fún. Tó bá tó fẹ́ ènìyàn tó ṣe inú pẹlẹbẹ kò ní rí gbà ó. Ìwà ẹ̀dá kan gbogbo. Ọmọge Onifida. Onípàṣípàrọ̀ ẹwà fọgbọ́n. Sọ́fídé yọ lábẹ́ ẹ̀sán ni ló ṣe lẹ́wọ̀n. Owó tó pamọ́ tọ́jú Ọlọ́run tó kò sí lábẹ́ ọ̀run. Ọmọge Onifida. Máa jayé omi omi òmẹ̀yìn ọ̀la o. Jayéjayé ẹ̀ṣọ́ ayé jẹ ará Ọlọ́run ṣùgbọ́n ẹ̀ṣọ́ wà wò. Sùúrù lérè o. Lóde tẹ́tí nà mí, nǹkan ṣorí ẹ̀ máa gbẹ̀. Kí ló dé gan mú àlè? Èmi sọ máa lò. Kí ló ń ṣe yìí? Kí ló ń nu àbúrò ẹ̀ kún? Àwítọ́ òun pẹ́ nìkan ló máa lè, ìwọ tí mo máa lè. Ta ló mọ̀ tó ń jẹ́ ọmọ àlè? Ta ló mọ̀ tó jẹ́ ọmọ àlè? O rò rí ẹ̀. Máa láì kó. Kí ló dé? Díẹ̀. Yes sir. Kí lẹ bá débẹ̀? Mo rò pé wọ́n jọ ń ṣeré bí òun àtàbúrò ẹ̀ ni. Mi ò wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ló bá bẹ̀rẹ̀ sí náà. Mo dẹ̀ ń bèrè pé kí ló ń ṣe? Èyí tó tiẹ̀ wá bí mi nínú jẹ́ eléyìí tí mọ̀ pé nìkan máa lè. Paralẹ́ náà ọmọ àyè. Ilé wa ṣe fún lẹ́yìn. Mo nà ni, ọ̀gá mo nà ni. Díẹ̀, ṣé ìyẹn jẹ́ bí official duty láti máa bá mi bá ọmọ wí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, iṣẹ́ tí mo gbà yín fún ni kẹ́kọ̀ọ́ jùmọ̀ o. And Mr. Let me tell you, and besides, it's even official. Let this be the last time. Tó máa ń bá fọ ọkọ ọmọ mi kọ̀kọ́. Kì í ṣẹjọ́ ẹ̀. O ò pa, o ò yẹ. Kò yẹ kó má lọ́mọ pa. Láyé yìí, mo ń sọ fún yín, mo tó repeat ẹ̀. Láyé yìí, ẹ má fọ ọkọ ọmọ mi o. Ẹ má bínú sá. Ẹ má bọ jáde. Kálọ̀ ní mọ́tò. Ó ní mo sọ fún yín yẹn o. Mi ò fi ọmọ mi báyọ̀ ṣeré o. Èmi ni mo mọ nǹkan tójú mi rí kí n tó bí àwọn ọmọdé yìí o. Kẹ́sù ara yín kan ni. Blue nonsense wo ni ẹ? Ọ̀gá, ṣé ẹ̀bínú yín mọ̀ pé ẹ̀yẹ kémi wá kó ti rí bí iye kó ṣe yín tó yé èyé? Yorùbá yìí ọ̀rọ̀ hàn níyàn ọ̀nìyàn náà fi hàn láwọn mẹ́ni bàtà dé eke ìwọ́n bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ̀ explain ara rí kó ti rí. Kó ti rí o ọ̀gá mi. Ọ̀gá ni. MD. Bẹ́ẹ̀ ni. Kó ti rí. Àsìkò bírèkì yẹn ni mo ní kí n kàn bọ́ sísàlẹ̀ lọ wá nǹkan kan jẹ. Lọ́sàn-án yìí. Bí mo ṣe bọ́ sísàlẹ̀ báyìí ní bá rí àwọn ọmọ wọn kéékèèké méjì tí bí yẹn mo rò pọ́n ń bára wọn ṣeré pánsálẹ̀ ni. Mi mọ nǹkan tí wọ́n ṣe fúnra wọn ṣá lè yẹ ẹ̀gbọ́n yẹn ló bá kì sí àbúrò ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ìlú. Kò wá mọ́ síbẹ̀ yẹn paralẹ́nu ẹ̀ ló bá tún pè lọ́mọ àlè nígbà ní ìwọ ọmọ kékeré ìwọ tí mẹ́ni tó ń jẹ́ ọmọ àlè ta ni ìwọ mọ̀ tó ń jọ́ ọmọ àlè ta ló mọ̀ tó ń jáde ta ló mọ̀ tó bímọ àlè. Lè bá dé ìbọn wí. Mi bá bá wọn wí o kò sí nǹkan tí MD ò fi mí pè tán. Èé o. Ló lálé mi ṣé official duty mi nìyẹn ṣẹṣẹ tó rán mi nìyẹn ṣé òun bẹ̀ mí iṣẹ́ ni èmi jẹ́ gẹ́gẹ́ bíi tíṣà kíní kan. Láyé mi òun tó repeat láyé mi kí n má dánwò mọ́ ọ̀rẹ́ ẹ̀sùn kan mi àtẹ̀yìn ẹ̀ yọ. Kì í dẹ́ ṣẹjọ́ mi nígbà tí mi ò yé tí mi ò pa mo ní èwo nìyẹn. Ọ̀gá mi
kí Yorùbá bá ti wí bí iye ni eye ẹ pa ó ní mínírè ni ọ̀rọ̀ kó wíwo bí owó alágbẹ̀dẹ ni bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀yẹ kíyè nìkan jọ yín lójú ọ̀gá náà dà bí ẹ rí bí ó ṣe rí kàṣàgbà bí aṣọ ọ̀sẹ́ kọ́sẹ̀ rẹ̀ kẹ́ bí omi góòlù ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ dà bóun náà ti rí lọ́rọ̀ ẹnu rẹ̀ ṣe rí àmọ́ kí wọn bá tó yẹ kán bá irú wí àwọn bá rú wí o yèé kó wí ní ó rí wí o ní apá kan ní tẹ́yìn ó rí wí kẹ́yìn náà wá wọ̀rọ̀kọ̀ kẹ́yìn fi ṣàdá ẹgbọ́n mi bí yéé ni òyìnbó sọ̀rọ̀ ọ́ fi ejaculation sí òyìnbó yìí modestica never be frustrated ọ̀rọ̀ wíwo kéèyàn fọ̀fẹ́ gé o ọ̀rọ̀ lọ́sọ̀ ṣùgbọ́n mo mọ̀ yìí gbogbo ohun kí ó wí yìí náà èkó làkúrò lẹ́kọ̀ọ́ ọ̀fìnrin Olódùmarè létí ni ọ̀gá mi ọ̀fìnrin Olódùmarè létí ni àmọ́ ẹ jẹ́ kí mi kẹ̀yìn nílọ kí mi tó ṣàdúrà kùn yín ẹ̀yin náà dé ọmọkùnrin ètò ẹ̀yin náà wá ìrìn kún ìrìn ẹsẹ̀ rìn ọ̀gá mi kí ìbànújẹ́ bá fi inú àgbà ṣe bùdó àfojúṣe rẹ̀ lẹ̀ ẹ́ ní í ṣe kẹ́bà dé lẹ́ni lẹ́yìn á sì wà wù ẹ wo inú rẹ̀ ní bàjẹ́ ojú ní tì ẹ gbọ́n mi bí yìí ni ẹ̀mọ̀ ronú òwò mìíràn Jésù ti gbọ́ àdúrà rẹ̀ ẹ gbọ́n bí yìí ni ẹ ti parí mú kúrò lọ́kàn sẹ́yìn ti gbọ́ tí ẹ ló wí ọ̀rọ̀ ẹnu rẹ̀ dáa bí ẹni bó ti rí bẹ́ẹ̀ ni mo bínú. Kí ló dé náà? Fẹ́mi sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Jọ náà. Ìtẹ́lẹ̀ díẹ̀ ni wọ́n ní kò ń rí ní tì. Jọ nítorí Ọlọ́run sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún mi. Má ṣe lè kó má bẹ̀jà kákò. Ẹ gbà mí. Kí ló dé? Dáhùn. Èmi ṣá. Okay. A ní kò sọ ohun tó bá dé fún mi. MD wa ni. Ṣókù ni. Nǹkan kan ò ṣe. Ó sọ̀rọ̀ sí mi ni, ó sọ̀rọ̀ sí mi. Kò dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ní gbogbo ọ̀nà. Torí Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́wọ́. Òun kọ́ ló ní. Torí àwọn ọmọ méjì tí wọ́n ń búra wọn lọ́mọ àlè tí mo ní wọ́n ń ṣe báyìí sọ̀rọ̀ tí mo dẹ̀ bá kan wí kò sí ọ̀rọ̀ tí MD mi ò sọ sí mi tán bí mi ò ṣe yé bí mi ò ṣe pa bí mi mo wá òkú yìí ní ó dẹ̀ ń ṣe pé bóyá ṣe ni mi ò ní nǹkan ọkùnrin lára mo ní ṣé tí ò bá dẹ̀ tí ìwà yọ nǹkan tó yẹ kó yọ ṣé yẹn wá mí ìwé pé bóyá mo láti dẹ̀ pokùnso torí ẹ̀ ni àbí mo fẹ́ kó èrè Ọlọ́run torí ìyẹn ó wá ń fi yẹn bú mi. Ṣé yẹn ni? Má bínú ọkọ mi. Ṣé yẹn ló wá mú ẹ ló wá jókòó ló wá ń ronú? Má ro nǹkan kan mọ́. O dẹ̀ tún fẹ́ máa ṣe bí obìnrin. Ohun tójú tèmi ń rí gan ládùúgbò yìí kò ṣeé fẹnu sọ. Ṣé torí pé ò tí máa wọlé kí máa fẹjọ́ sùn àbí kí máa rojọ́ fún ẹ? Ìkan ṣiṣẹlẹ̀ lọ́sàn yìí nínú ilé wa ẹ̀. Neighbor wa Mr. Ṣíwájú. Mo rán ọmọ wọn nú àmúránṣẹ́. Tó bá gbọ́ nǹkan tí ìyàwó ẹ̀ sọ sí mi. Ó tó kí n wọlé wá kí máa sunkún kó tó dé ni. Bọ́ mi ìfìyẹn ṣe. Mo believe pọ́lọ́run ló ń ṣọmọ. Torí mo mọ̀ pé nú mi màá fi ṣoyún. Màá dẹ̀ fi ẹ̀yìn mi màá fi gbọ́mọ pọ̀n ní agbára Ọlọ́run. Ṣé bí wọn náà ló máa ń sọ fún mi pé lẹ́àánú Olúwa kì í ṣú? So kí wà ní gbogbo ilé? Tó bá jẹ́ mo jókòó báyìí tí mò ń ronú tí mò ń sunkún ńkọ́, wàá máa sọ̀rọ̀ sí mi. Ó dẹ̀ ní pé kí n máa múra, kí n máa ṣe dáadáa, kí n máa ní ìtara mi. Torí ẹ̀ gan mo ṣe múra tí mò ń lọ sí salon kí n lọ ṣe irun mi náà. Ẹ wá jókòó síbẹ̀ wá ń ronú. Èmi ò fẹ́ o. Ká gbọ́kàn wá sọ́dọ̀ Ọlọ́run. Torí kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Jọ ọkọ mi. Ọmọ alárẹ̀, please, má bínú. Gbé kúrò lọ́kàn.
ṣé kí n lọ bẹ gbé juice wá. Juice? No. Jẹ́ ń gbé juice wá fún ẹ. Inú ọkùnrin tàbí obìnrin ẹ̀wọ̀n ta lọ́lọ́mọ. Ta lọ́lọ́mọ. Péjú, bàbọ̀. Nínú èmi àti mọ́mí ẹ̀ ta ló láìkì jù? Mo like mommy. Wọ́n máa ń fún wa lóúnjẹ, wọ́n dẹ̀ máa ń wẹ̀ fún wa. That's my baby. Ish. Kúnlẹ̀. Wá mi. Nínú èmi àti mọ́mí ta ló láìkì jù? Mo like daddy. Torí wọ́n máa ra ẹ̀kọ́ fún wa. Wọ́n tún máa ń sanwó school wa. Wọ́n tún máa ń mú wa lọ ní stabic. Wọ́n tún máa ń ra ẹ̀kọ́ fún wa. Aṣọ ńkọ́? Wọ́n tún máa ń fún wa lówó. Ó lè ní ẹ tó bá dọ̀là kó dùn ẹgbẹ́ lọ ní stabic ṣoṣùwọ́. Wo tẹ bá ti wọlé màá mú ẹ lọ sí London. Ẹ máa fọmọ mi lẹ̀. Kó lọ. Àjọ máa lọ ni. Níbo? Àjọ máa lọ ni. Títà tí bá fẹ́ bá wa rí, wọ́n máa ń pe kẹ́là kẹ́là. Ṣé o rí pé o máa ń mọ̀wé dírẹ́sì àwọn ọmọ ẹ̀? Ṣé o ti rí sí? Ọ̀dà ẹ máa lọ sí yàrá yìí. Ẹ máa lọ sí yàrá yìí kí ló máa ṣe ní yàrá yìí. Mo wà dá. Bó lè lọ. Bó lè lọ. O fẹ́ ṣe kí ni? Ó lọ náà girlfriend ẹ̀ àbí? Girlfriend mi ló kọjá gbogbo kọ́ Ìwọ kọjá egbò. Àṣewọ́. Inú ọkùnrin tàbí obìnrin ẹ̀wọ̀n ta lọ́lọ́mọ. Ta lọ́lọ́mọ. Ọ̀tá dàbí ọ̀rẹ́ lójú ọmọ ènìyàn. Ó mà ṣe àtà lọ́lọ́mọ. Alpha. Ṣé o dẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá yẹn? Mo lọ. Alpha. Wọ́n fún mi láwọn oògùn kan. In fact, àwọn oògùn tán kó fún mi yẹn nígbà tí máa tú ẹyọ kan nú ẹ̀ o. Ó dúdú bí nǹkan míì ni. Òórùn ẹ̀ tó kọ́kọ́ bùlù mi báyìí ṣe ló dàbí pé kéèyàn gbé ẹ̀bùn stick sí mú. O mọ bí gáàsì yẹn ṣe máa bùlù yàn. Bẹ́ẹ̀ ló ṣe rí. Àǹdíró àwọn oògùn yẹn gan-an ó lè bàyàn ní jẹ́ kéèyàn má tẹ̀ rọmọ bímọ láéláé. Ẹ ṣé tí mi ò bá wá bí ẹ ò ní sọ fún mi. Èmi ti wò pé kò necessary kí n sọ fún ẹ tí n tó jẹ́ pé mi nílò àwọn oògùn yẹn. Jùmọ̀kẹ́, wọ́n ní ìwàkuwà la máa ń wá nǹkan tó bá sọnù. Àwọn alámọ̀ nǹkan tá à ń wá wọ́n kó oògùn fún ẹ. Olódúdú jù ó lè banú jẹ́. Ìyẹn pàápàá lè má jẹ́ kéèyàn rọmọ bí láéláé. À ń pè nǹkan lóògùn olódúdú. Oròpọ̀ ń ta oròpọ̀ tantalizer lóròpọ̀ ti ń ṣe ni àbí Mr. Biggs. Fẹ́mi, mi ì lè lo àwọn oògùn yẹn. Ó ti dúdú jù ní tèmi. Àti pé gan-an àsìkò Ọlọ́run lójú. Èmi bí mo ṣe wà yìí, mo ti gbọ́kàn mi lọ́lọ́run. Mo fẹ́ ká gbọ́kàn wá sọ́dọ̀ Ọlọ́run. Wá. Òun nítorí náà yìí pé Ọlọ́run ló ń ṣe gbogbo yẹn. Ká gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run. Ṣé kìí ṣe ní ìwé mímọ́ náà lọ sí sọ pé ẹni tí ara rẹ̀ dá kò fẹ́ oníṣègùn bí kò sí ẹni tí ara rẹ̀ ò dá? O ò gbọ́ rí. Ó máa ṣe o. Wọ́n ti sọ pé oògùn téèyàn ò bá fi owó ṣe ẹ̀yìn àrò ló máa ń gbé tẹ́lẹ̀. Ìyẹn ló jẹ́ kó ronú bẹ́ẹ̀ yẹn. Ká ló mọ wàhálà tí mo ṣe ni bóyá ò bá má ronú bẹ́ẹ̀. Ṣé ká ní mi ò tiẹ̀ bí ẹ́ nísìn ò ní sọ fún mi? Okay, Fẹ́mi, mo ti gbọ́. Màá lò. Ṣé ó ti tán? Ṣé ò jáde mọ́ ni? Bọ́lá, báwo ni? Báwo ni? Màá gbé yọ̀. Sìmí lẹ́yìn kọ́.
ẹ ṣáà fi ṣe ọ̀pọ̀ ẹ̀sùn oúnjẹ tó dáa. Àwọn jẹ́tù ẹ̀kọ́ wọlé sí máa pẹ́ padà. Ṣùgbọ́n. Sit down. Ṣé ẹ̀yin ni Mr. Bádéjọ Àìkúlọ́lá? Bẹ́ẹ̀ sà. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi láti sọ fún yín wípé ẹ jẹ̀bi ikú. Àkójọ. Chief. Ṣé dáyọ̀? Ọlọ́run ló mọ̀ wá, Ọlọ́run ló mọ̀ wá. Ẹ mọ̀ mi. Ìlú ti yín. Yakojo, bàbá yìí ti ṣòro fún mi. You don't mean it. Chief ẹ mọ̀ mi. Mo rántí yín ni sà, ẹ má bínú sà. Mo wá owó exam gbà, mo máa wá ṣe oríṣiríṣi iṣẹ́ ìdọ̀tí. Mo wá lọ sí pátí, mo ń fẹ́ àwọn èèyàn látẹ̀gùn. Bàbá yìí wá pè mí pé, gentleman, má ṣe irú iṣẹ́ báyìí. Mo wá ṣàlàyé problems mi fún un. Wọ́n dẹ̀ fún mi lówó, mo ṣe WAEC yẹn. Mo pass o, ṣùgbọ́n kò sí owó tí màá fi further education. Ẹ bá tiẹ̀ sọ pé ẹ sì fẹ́ kàwé sí gan bẹ́ẹ̀ ṣe wà, mo tún ṣe tán láti ràn yín. Yakojo, Adékọ́yà, ṣó mo pé àlegbà kan ní ọwọ́ ara wa ti? Bẹ́ẹ̀ Ṣe favour kan fún mi, ṣé ká fi bàbá yìí sílẹ̀? Ẹ ṣe gan, ẹ ṣe, ẹ ṣe o, ẹ ṣe ọlọ́wọ́ àwa pẹ̀lú. àṣòótọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa tí wọ́n sọ wípé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ ikú rékété lórí ilé ni. Ẹ ṣe sà. Ẹ jọ, ẹ jẹ́ tùmẹ̀, ẹ wá. Dele. Yes, honey. Umolowa. Kitchen mi wà látàrí. Ṣé wàá okay? Ìgbà wo ló dé? Mo yọ wọlé. Àwọn ìṣèwádìí sọ fún mi. Mo yọ wọlé ni o. Ó ṣe wá dogun aláyọ̀wọlé. Kí hallelujah méje wò ṣe jókòó yẹn. Fún kíni? Tí o bá tiẹ̀ ní kò ṣe nǹkan ṣe máa ṣe náà kó máa gbọ́ràn. Kí hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Oṣù ọ̀pọ̀ méje. Okay, hallelujah. Àwọn ayákìlá wa ká mi mọ́ ọ́fíìsì lẹ́nu. Aya what? Ayákìlá. Ọlọ́run wá bá mi ṣe. Ẹni ẹ wá jẹ́ tí mo ti ṣoore fún rí. Ló wá sọ epo òkè. Òun mọ nǹkan tó máa ṣe. Ó wá fún mi ní ìkìlọ̀ kan o. Ó ní mi ò gbọ́dọ̀ lanu mi báyìí sọ fẹ́ nìkẹ́ni. Tó wá dé ni tó mọ̀ rí nǹkan. Ò bá ti dópọ̀. I rebuke it in Jesus' name. It's not my portion. I rebuke it. Eh? Oh, what? So, ẹ̀yin obìnrin ẹnu yín jọ́jọ́jọ́ ìwọ ni máa bẹ o. Má bá mi broadcast ẹ̀ o, má bá mi gbé kiri o, wọ́n ti ní kí n má sọ fún yàn o. Ìwọ náà nìkan náà ni mo sọ fún o. Ọlọ́run mo fi bẹ̀ ẹ́ o, ṣẹ́nu ẹ. Mi sọ fẹ́ anybody. Ó dẹ̀ mẹ́ni tó ṣerú iṣẹ́ yẹn. Ayakila. My dear, ó ní lọ bí iṣẹ́ lọ́la o. A máa lọ. Ó ní lọ bí iṣẹ́ lọ́la náà. Àní máa lọ pẹ̀lú orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ wà fún mi. Ìwọ gan mọ̀ from time pààyàn ọ̀fẹ́ lè mi. Bàbá o. Ẹ ká. Bàbá o. Kábíyèsí o. Kò tó yẹn. Kò tó yẹn. Ó mọ̀ pé
ọlá ọlọ́run àti ọlá tiẹ̀ ni mo sì fi wà láyé dàárọ̀ yìí mo gbọ́dọ̀ máa sámútúṣe ẹ títí láéláé ni. at the same time oore tẹ́yìn náà ṣe lẹ̀ ń jẹ lọ́jọ́ tèmi. ọlọ́run jẹ́ a máa róore ṣe fúnra wa. chief nǹkan tó gbé mi débi lénìí àwọn ọ̀ràn mi o ṣùgbọ́n mo rò bí ẹ ṣe jẹ́ sí mi oore tẹ́ ẹ ṣe fún mi ṣe rí àṣírí kan wà tí mo fẹ́ abẹ́ fún yín lénìí àwọn ọmọ tí ẹ̀ ń pè ní àwọn ọmọ yín yẹn GM yín ló ní àwọn ọmọ yẹn. kí ló wí náà. chief ṣé mo lè parọ́ fún yín ṣé irú èmi tí ẹnu mi slant báyìí ṣé mo lè parọ́ fún yín èmi ò lè fún yín lófo tó bá dàbí irọ́ evidence rẹ̀ ẹ play àṣírí kan wà bẹ́ẹ̀. ọ̀rọ̀ àṣírí ni nǹkan tí mo torí ẹ̀ ní kí ẹ wá síbi iṣẹ́ ńlá ni mo lè fẹ́ gbé fún yín ádẹ́hùn ní kẹ́ bá mi ṣe iṣẹ́ náà bí iṣẹ́ ẹ gbádùn ṣe rí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí kò bá ní jẹ́ ká jẹun yó a máa ń gbọ́n jẹ ẹ̀wọ̀n tẹ̀ni ni. MD mi managing director wa ló ṣe mi mo lè fẹ́ kẹ́ bá mi kọ́yà torí bí ìgbà téèyàn kàn fẹ́ mọ̀ ọmọ èèyàn mi jẹ́ lórí asán ni. ọ̀gbẹ́ni gbogbo nǹkan tó sọ ló yé wa ẹ máa ṣiṣẹ́ fún ẹ àmọ́ káwa tó ṣiṣẹ́ a máa ń fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tí ẹni tí a fẹ́ lọ díò pẹ̀lú yẹn ṣe ká tó lọ díò pẹ̀lú ẹ má parọ́ fún wa o tó bá parọ́ fún wa wàá bá rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ fún wa sìn. máa bẹ́ẹ̀ torí mi ò fẹ́ bára mi bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ fún yín. ẹ gbọ́ ṣe rí kò sí ẹni tí ò ṣàìní ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò dẹ̀ sí má jalè tí lè bá dá ẹ gbádùn ìyẹn lẹ. ṣe rí bí mo ṣe wà mo lẹ́ṣẹ̀ tèmi ẹ̀yin náà ní tiyín ẹlòmíì irọ́ pípa òun lẹ́ṣẹ̀ ẹlòmíì ẹ̀sùn pàṣágà ló máa fi kàn ẹlòmíì àgbèrè ṣíṣe ni ẹlòmíì ẹ̀sùn apànìyàn tíbẹ̀ kó máa sọ̀rọ̀ lọ. ẹlòmíì wà lójọ́mọ gbé kò sí ẹni tí ó ṣàìní ẹ̀ṣẹ̀ tiẹ̀ gbogbo lẹ́ṣẹ̀ gbogbo òun lẹ́ṣẹ̀ mo ní tèmi ẹ̀yin ní tiyín bàá mi ní tiẹ̀ màmá mi ní tiẹ̀ lóòótọ́ mo hùwà àgbèrè ni mo ṣe o kò jù bẹ́ẹ̀ lọ mi ò jalè o mi ò pààyàn o mi ò you know ó wá já sí pé ẹni tí mo bá ṣàgbèrè ó wá jẹ́ ìyàwó MD mi. ẹ wo kí n má tàn yín jàre ṣe rí ìyàwó MD mi tí mò ń sọ yìí àgbèrè tá a jọ ṣe yìí ọmọ méjì ti bẹ̀ yọ ọmọ méjì ó ti bẹ̀ yọ èmi lè rí mi àti ìyàwó mi àgbọ̀ pa àgbọ̀ mu rí mi ò bímọ rí àwọn èèyàn wá ń rí mi nírí ẹni tó lè fakọyọ. mo dẹ̀ gbé méjì síta ètò tiẹ̀ wá dùn mí jù ní pé kò sí ni MD mi tó bá fi mí ṣàkótán lórí ọ̀rọ̀ ọlọ́mọdé tilẹ̀ máa rò pé yé ọlọ́mọ má ṣe wá lókòbó ó tán bí mo ṣe rò gbà kí ló dé ẹ bá ń kó ọmọ mi o n bá sọ fún ìyàwó bàtàkù ó ní láéláé ó ní agreement tó wà bẹ́ẹ̀ o láìkó ẹ̀kiri àgbọ̀dọ̀ bá wọ ìṣe pẹ̀lú mo ní ṣé yẹn ni ẹ máa lọ bá àwọn tó mọ̀ yà kọ̀ ìyẹn ni mo ṣe wá báyìí pé ìyàwó sọ pé láìkó ẹ̀kiri àgbọ̀dọ̀ bá wọ ìṣe pẹ̀lú o mo ní ṣé tí ẹ̀kiri bá ti kú ńkọ́ ni mo ṣe ní kẹjọ kẹtorí Ọlọ́run ẹ bá mi mú ẹ̀kiri kúrò lọ́nà kí n lè fi awọ ẹ̀ ṣe gbẹ̀du ẹ bá yanjú MD mi. alàgbà
alàgbà mo kúkú ń jẹ yín sà. irú iṣẹ́ ìlàwà náà máa ń gbàdúrà fún nítorí wípé ọlọ́run ò lè kọ́ṣẹ́ sí wa lọ́rùn láéláé. wọ́n yàn yín jẹ ni ẹ̀tọ́ yín lẹ̀ lè fẹ́ jà fún. àwa ṣetán láti bá yín ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ọlá àwọn ọmọ tuntun tí wọ́n ń wọlé ayé bá ṣe ń sọ̀rọ̀ ọlọ́run àwọlá àfún wa ṣe. You are talking to the professionals. èmi tẹ́ ń wò yìí ní ìjàpọ̀jù òun ni Adékọ́yà àṣìṣe rí ká fail. You are talking to the professionals. I will handle it professionally. Consider it. Congratulations already. Irani! Irani! Ah! Jimmy! Ah! Yeah! Ah! Yeah! Ah! Jimmy! Ẹ ní sùúrù. Ṣé rí torí kí ọlọ́mọ lè gba ọmọ ẹ̀ náà ṣe ní ká pa yín o. But as per ọmọ ikọ̀ táwa jẹ láti ṣàánú yẹn àti ṣàánú yín nìyẹn mo láti jẹ́ kẹ́ ẹ mọ àṣírí. Bóbìnrin ṣe rí nìyẹn o. Good day. Ah! My everything. Said you know. No problem. Madam said you know. Now, pẹ̀lú àbájáde àgbò tí mo ṣe pẹ̀lú yín, mo rí pé in fact ẹ ò ní problem kankan o. Ọlọ́run, madam ẹ fọkàn balẹ̀ o. Agbára Ọlọ́run ẹ máa bímọ. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ẹ máa bá mi ra òògùn. Ẹ máa rà fún àwọn ọ̀dà àwọn máa lò. Agbára Ọlọ́run ẹ máa bímọ. But ẹ̀yin ò lè rí àwọn òògùn ìta fún wa bí ni. Níbí máa rí láńgbò. bẹ́ẹ̀ ni pé kí n ti lóyún lọ́la kí n ti bí ọmọ ẹ̀ ló ń ṣe ṣọ́ ìrògùn rà mí ṣé bí gẹ́gẹ́ bí fámásì. Sínú báàgì. But madam tó bá di ẹ̀yìn oṣù méjì kẹ́ padà wá ṣẹ́gbọ́. dókítà ogun ṣe pálákọ̀ọ́bí ni wá tàbẹ́lẹ̀ kejì àti bọ́kùnrin àti bóbìnrin. ló wá ṣe. bọ́ọ̀kọ́ mi ló wà concern about ọmọ ohun tó fẹ́ bímọ tí ò fẹ́ bímọ tí pàápàá kójú ọkùnrin. lọ́ máa fi dẹ́ẹ̀dá tèmi ọmọ méjì tí mo bí yẹn ó ti tó ni kò sí mẹ́ta ọmọ. MD nípa ọ̀rọ̀ tèmi tá a jọ sọ personal problem tèmi tí mo wá báyìí fún ẹ ti ẹ sọ fún báyìí mọ́. Madam. Yes. For me, 1 minute. Okay. Ẹ ṣeun dókítà. Okay. Ẹ take care. Ó dàbọ̀. Yeah. Director, in fact, a ò gbọdọ̀ máa sún gbogbo ọ̀rọ̀ lójú obìnrin ni o. Ẹnìkan kì í dojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká. In fact, àyẹ̀wò tí mo ṣe fún yín, ó le o. In fact, ó le gan-an. Gbogbo àwọn kan tó lè dánmọ́ lára yín, wàláì ó ti bàjẹ́ pátápátá. Ó ti bàjẹ́ pátápátá. In fact, mi ò yé mi rárá. Doctor, ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí kó yí ara wa. Ṣé gbogbo findings tẹ ṣe àwọn test nǹkan kan tẹ́lẹ̀ ṣe? Ń tẹ́ rí ni wípé àwọn nǹkan ọmọkùnrin ni nǹkan ọmọkùnrin tó lè dọmọ lára tì mí. Ó ti domi. Ó ti bàjẹ́ pátápátá. Ó ti bàjẹ́. Ó dẹ̀ ti pẹ́. Ó tó gan-an. Ó ẹ ń dúró. Ṣé àtúnṣe wà? In fact, to me o, tí n bá sọ fún àtúnṣe wa, mò ń parọ́ ni, ní ìdẹ́gbẹ̀rún bá ń fún yín. Yes. So ó dẹ̀ ti pẹ́ tí kìíní ẹ̀ ti bàjẹ́ gẹ́gẹ́ bí àyẹ̀wò tí mo ṣe, ó ti tó kan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ẹ jẹ́ kẹ́ ẹ sí o. Doctor. Ẹ jẹ́ kẹ́ ẹ sí o. Ẹ fọkàn balẹ̀, kẹ́lẹ́ máa jẹun dáadáa sí wàhálà.
ní drink kankan mi lè fún ẹ ní anything ọ̀rọ̀ kan ni mo ti ń bẹ sọ láti ní mọ́tò bò látàárọ̀ ni nígbà tí ìbàjẹ́ yẹn lọ sọ hospital kò check up tán wá pí ẹsẹ̀ yìí tán bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ ń bí ẹ kí náà sọ látàárọ̀ ò lè sọ fún mi. ṣé mo gbára kan tí mo máa sọ fún ẹ o mọ nǹkan gbé kalẹ̀ nǹkan tí o máa gbé kalẹ̀ tó máa fi get result tó dáa wà á ti mú tiẹ̀ wà á ti ta gidi bọ́ọ̀lù ẹbí driver Ondo state. máa ṣe bí obìnrin máa ṣe bí obìnrin kì í ṣe gbogbo nǹkan lèèyàn fi ń ṣàgídí. ẹ̀ tá à ń gbé eégún bọ̀ àbá tó ló dìgbà tó ń bá rẹ̀ kù àti eégún àtẹ̀kù ta ló ní ìwọ náà ló ní. Oya tell me kí náà sọ fún mi náà. ó dáa tí n bá sọ fún ẹ kí ló máa fún mi. tí máa fún ẹ máa fún ẹ ní kiss. kiss kí ni kiss lásán. kiss ló gbé ní just. sọ̀rọ̀ náà. okay dókítà ní kí n máa jẹun dáadáa kí n lè wà active. ṣé nǹkan tó sọ nìyẹn mo wá ń bẹ látàrí ìwà ní ìfẹ́. èmi àkànní ìkọ́ èmi tí mò ń gẹṣin báyà wọn lò mo wá dẹ̀ tó ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ bá tiẹ̀ lò èmi ọkùnrin mẹ́ta. èmi lóbìnrin wá sọ di abọ́ ọ̀ṣanwọ́ tó wá sọ mí dọ̀dẹ̀ lọ́sàn-án kan tó wá ń gbá mi síbí gbá mi sọ́hùn gbá mi sọ́tún gbá mi sósì. ẹ tiẹ̀ wá gbọ́ náà ṣé àwọn ọmọ ilé má jẹ́ àwọn ọmọ mi gidi ní tòótọ́? wípé èmi kọ́ ni bàbá àwọn ọmọdé. abalájọ Yorùbá bọ̀ Yorùbá sọ pé obìnrin ló mọ bàbá ọmọ. lóòótọ́ ni mo mọ tí màá ṣe. irú kíní gbogbo eléyìí náà torí Ọlọ́run ẹni tá a gbé sílé òun ló kọ̀ tí ò tiẹ̀ yé tí ò pa yìí èyí tá a dẹ̀ ń bá ṣeré ń ta bá ṣe ń kàn ló ń wọlé tá à ń kàn ló ń wọlé gbogbo ohun tó ń pọ̀ ọ́lẹ̀ náà ló dàbí pé èèyàn ń ṣe ó jọ ọyàn bí imú mi ni pẹ̀lú gbogbo ẹ̀ náà ojúlo iri ni ètè rẹ ò ní bà á ẹni ẹlẹ́ni ló ń ṣe my daughter my son my daughter my son. mo wá ń fojú rí nǹkan tó jẹ́ dúkìá mi àmọ́wọ́ mi ò tó mi ò lè gbé mọ́ra mi ò lè kílèmù nǹkan tó jẹ́ tèmi. tí ò bá gbà lógì àfọlẹ́kọ̀rọ̀ ni o a máa da gbogbo ẹ̀rú last ni. oníkàlùkù máa gba nǹkan tó jẹ́ tọ́ ẹ ni o mi ò lè fojú mi máa wòran bí ẹni wípọ́ dẹ̀ ni mí. kàkà kíkú má jẹ sèse á fi ṣàwádànù èmi kẹ á tú gbogbo ẹ̀ síta yánnayànna. Onípàṣípàrọ̀ ẹwà kọ́gbọ́n. Sátidé yọ
Mo ní kílẹ̀ bá ara bọ̀. Fami, kí lorúkọ tiẹ̀? Kúnlé. Wọ́n kọ́. Láyé yín, ìjọ tí n bá tún gbọ́, tẹ bá tún pè mí ní dádì yín, màá ṣépè fún yín ni. Ẹ kúrò wájú mi. Ọmọ àlè lásán lásán. Ọmọ àlè ọmọ àjára bùkà. ṣe fún ẹ̀dá tó tún jágbe mọ́ wọn láwọlé sùn. Darling. Tó ń bẹ jẹ́ ìsinmi, sọ́ni kò wá pa mí ni. Darling, ṣé ṣùwà òkè ṣá? Bó ṣe pariwo yóò dáa, ó bó ṣe mí. Ṣùgbọ́n bó wà hypertensive tó bá lọ rí báyìí tó bá lọ ní attack kò ní easy o. Ìwọ ọmọbìnrin wo lọmọdé báyìí? Wọ́n máa pariwo báyìí náà. Ṣé báwọn ọmọ wa làwọn ọmọ yìí? Ṣé ilé tó wà lékejì ní kọ́ lọ bá ni? Kò fọ́rọ̀lá. Ẹ̀mélòó mo pè? Ẹ̀mẹ́ta. Ó lè mọ̀ pé ẹ̀mẹ́ta tó solid ni. Lọ́ṣọ́ ara ẹ̀. Fi mí sílẹ̀ kó jẹ́ ìjà yóò rí mi. Mo fi Ọlọ́run bẹ̀, mo ní kò ṣe tiẹ̀ lọ́tọ̀ àbí nǹkan mi wà bẹ́ẹ̀ yìí. Kí ló dé gan-an? O fẹ́ pa mí ni? Ṣó fẹ́ pa mí ni? Ọmọge Onifida, ẹ̀gbọ́n ọmọ fọlọ́mọ. Ọmọge Onifida, ẹ̀gbọ́n ọmọ fọlọ́mọ. Ìyá ò bá bá bàtàn bí wọ́n bá ń wí lẹ́nu. Kí ló wá ṣẹlẹ̀ ní ilé yìí? Ọmọge Onifida. Ẹni tèmi àti ẹ̀ ò jà, tèmi àti ẹ̀ ò pa. Ó máa ń kanra mọ́ ọ̀hún mi ní báyìí. Ìyá ò bá bá bàtàn bí Jáṣìírí wọ́n bá ń mi wí ti máa ń lẹ́nu. báyìí. Ṣọ́tàn bí ó tán. Inú ilé tó gbé ṣọ̀kan wà láti fún mi. Omidan tí yóò rí ọkọ gbé ayé sùn. Ó wá ṣàn fún ìbànújẹ́ àti ìpayín kéke. Ìwọ lọ. Má má jẹ́ kí lè mi dàrú. Ṣàánú mi bá mi fọkọ mi wálé padà. Àbí dókítà ló sọ fún mi. Rárá, dókítà ò lè mọ nǹkan gbọ́. Ọlọ́jọ́ ṣàánú mi lọ́rùn wá iṣẹ́ mi. Olórúkà gbòrúkà, ọwọ́ àrùn dòkun. Àti nílé olókì ní ilé dì. Wàhálà wà o, kí ló tún dé ọ̀rẹ́ mi? Kúnlé máa ṣẹ̀mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni o. Ní bá dẹ̀ bọ́mọ wí. Ibi tí mo ti ń bá sọ̀rọ̀ bí mo ṣe pè lọ́mọ àlè nìyẹn. Ló bá ní èmi pa àwọn ọmọ lọ́mọ àlè, èmi ṣe gbá kan, àṣọmọ àlè tiẹ̀ ni wọ́n, àṣegbá ni wọ́n, àṣàwọ̀ ni wọ́n. Nígbà tó ti ẹ̀ sọ̀rọ̀, mo rò pé ó ń bá mi wí torí pé mo pọ̀ ọmọ lọ́mọ àlè ni. Àtìgbà yẹn báyìí, ṣé ló ń fi ọmọ àlè pọ̀ṣú àwọn ọmọ kiri nílé? Tó bá jẹun, á máa pọ̀ wọn lọ́mọ àlè. Bọ́n mu mi, á pè wọn lọ́mọ àlè. Bọ́n ṣeré, á pè wọn lọ́mọ àlè. Kò sí ẹni tí àwọn eléṣe báyìí, àti dáadáa ni o, àti burúkú ni o, ọmọ àlè ló ń pè wọn kiri nílé. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n pàápàá ń gbà mí, ó máa ń pa mí lẹ́rìn-ín. Torí pé bàbá ọmọ pọmọ lọ́mọ àlè àbí nǹkan kan, ṣé bí wọ́n náà pé lọ́mọ àlè? Kò sí big deal nù yẹn náà, ṣé bó ń bá wọn ṣeré ni? Ìtòsí ẹ̀ wá le jù ní pé ṣé lọ́kọ mi ń kọra káàkiri nílé ń sìn bí ajá. Bóyá ń kọra mọ́ mi ló ń kọra mọ́ àwọn ọmọ. Irú ètò kan máa bọ̀ láti fi ṣe tára goodies wá, tá ṣe gbá wá, tá gbá àwọn ọmọ lọ fún shopping, tá gbé wọn lọ ṣe gbá tá ṣeré lọ yẹn kó máa sí yẹn mọ́ o. In fact, tí ọkọ mi bá dé láti fi ṣe sìn, àwọn ọmọ yẹn máa sáré gòkè lọ́ máa lọ sínú yàrá wọn ni. Èmi ìyá gan àti kí ọkọ mi káàbọ̀, ó máa ń bà mí lẹ́rù torí mi mọ nǹkan tí máa bá lẹ́nu ẹ̀. Àmọ́ ṣá ọ̀rẹ́ mi, ká máa bára wa sọ tọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ṣorédè tí wọ́n gan pè
fún ọmọ yẹn kò ń ṣe tó dáa. Ohun tó dẹ̀ máa ń kó bá gbogbo àwọn obìnrin tá wà nílé ọkọ nìyẹn tá mọ̀rọ̀ sọ tó yẹ pé ká ṣáà máa pèdè burúkú sọmọ orí ẹ̀ ò dá orí ẹ̀ bàjẹ́ nǹkan ọmọ àlè ara ẹ̀ náà nìyẹn èdè tó pe ọmọ àlè tó pe yẹn sì òun ló kówó wà lábẹ́ ń gbà yẹn. Ìbò tí mi ò mí ilẹ̀ bẹ́ẹ̀ èmi kò fi sọ̀rọ̀ ní inú ló bí mi. Ó máa wà ga o. Ìyá mi ti wà ń jà báyìí torí bó ṣe ń pe àwọn ọmọ yẹn ló mọ àlè yẹn kó má lọ jẹ́ kó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó máa gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ burúkú máa ní kó máa gbọ́dọ̀ gbọ́. Kò gbọ́dọ̀ mọ̀ o ọkọ mi ò gbọ́dọ̀ mọ̀ o. Wẹ́ tó bá gbọ́ ṣe gbogbo sọ pé Fẹ́mi ní kó kọ́ ọmọ wa wá dẹ̀ kọ́ ọmọ fọ́lọ́mọ àwọn àdẹ́kù tó darapọ̀ mọ́ Fẹ́mi àbí. Kí ló ń gbé kiri bí ọmọ ìjò yìí màá kọ́kọ́ ọmọ kan kúrò ní ọkùnrin kan màá dẹ̀ tún kó lọ sílé ọkùnrin míì. Ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ nǹkan kí la fẹ́ ṣe. Wà bẹ́ẹ̀ ni lóòótọ́ owó ló jẹ́ kí n fẹ́ ọmọ ṣùgbọ́n gbà tí mo wá débẹ̀ mo ti love ẹ̀. Abeni, can't you understand? Mo ti love máa nìkan mi lè afford àti lose ẹ̀. Ṣòro everything tó sọ pátá ló yé mi ṣùgbọ́n gbà tí kéèsì ẹ ti wá rí báyìí kọ́ mọ̀ kó lọ́ọ̀bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó ṣà ń jẹ́ ìbànújẹ́ fèmí ní kó má lọ mọ̀ ìkọ́ tó bá lọ mọ̀ pẹ́rẹ́ ń táwọn èèkàn la máa sọ. Fẹ́mi yẹn ṣá Fẹ́mi yẹn ṣá wo àfikọ́kùnrin má fi mí lẹ̀ o tó bá fi mí lẹ̀ Ọlọ́run má jà pòfo mo pòfo nìyẹn. Ọlọ́run ní jẹ́ òpòfo. Wọ́n ti lé mi kúrò di ẹrù mi nìyẹn ó ti tán nìyẹn. Mo ti máa sọ fún ẹ ní pé wà á take everything easy ni ṣáà máa fi ronú para ẹ tí okùn ẹ̀mí bá ti já ó já té nìyẹn o kò ṣeé tó padà o. Babátúndé kọ́ńdé fi sọ̀rọ̀ rọ́ṣọ̀ tún ṣe tá àti mìlú tètè o bí sinimá Babátúndé bá jáde wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ torí tí àwọn kọ̀rọ̀ sí èèyàn kan lẹ̀ wà lásọ di sinimá Babátúndé iṣu àtàyàn ọ̀yàn ẹ̀gbọ́dọ̀ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ọkọ̀ ọmọ kan ṣo tó bí mọ́lẹ̀ kó pa á kó tún máa bá a gbórílẹ̀ àlàyé ní Clarence Shukura bá fariga bá fi bí ọba ọkọ òun bá ṣẹ̀wọ̀n kátó wí kátó fọ̀ jìnnàdù dèrò ẹ̀wọ̀n ó dẹni tí ń fi ṣòkòtò pé gbèrò kọ ọba Babátúndé sinimá tó ṣàlàyé ọ̀rọ̀ ayé fún wa nípa pé ká máa ṣọ́ gbogbo tó bá fẹ́ tẹnu wá jáde tó rẹ́yìn lóhùn bó bá fọ́ kò ṣeé gbàjọ mọ́. Ìwọ dání. Bàbá ọkọ mi oyo máa fẹ́ rọ mi lé lórí. Oyo ọ̀fẹ́ rọ mi lé lórí. Ó mọ̀ sí. Àló mo tí yóò ìgò tí wà mẹ́ fẹ́ rọ mi lórí. Ẹ jẹ́ ń gbé ìwọ wá. Níbo ló ti mọ tí yó? Lára ọtún dáadé mi tí lọ́nà ọgbà wọn wà tí wọ́n sílẹ̀ kò dáa ò máa bínú sí ẹ gan. Kí ló ṣe kí ni? Lọ́tún wọn sílẹ̀. Ṣé mi ló lanu ṣàkàṣàkà ló dárúkọ mọ́ lórí? Ṣé mò ń ṣẹgbẹ́ ẹ ni? Kò yẹ. Kò yé mi. Babátúndé Yẹmí Ṣọládé làláyànmọ́ tí ò lè tàsé ẹlẹ́rùkẹ́rù má fi tiẹ̀ kó bá mi ní gbé bọ́ọ̀ṣì Babátúndé àwòrán rẹ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ àwọn òṣèré tó rí wọn halẹ̀ láwùjọ sinimá jákèjádò Nàìjíríà ló kópa ńbẹ̀ bíi Clarence Shukura Abíọ́lá bíi bọ́ọ̀ṣì Yẹmí Ṣọládé Péjú Ògúnmọ́lá Jìnàdù Èwèlè Ìyá Rẹ̀mbò Ìyá Òrèrò Ìyá Kíkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá Babátúndé bó bá jáde á mèlú tìtì ẹ kú ojú lọ́nà o. èèyàn tó ta fà sókè ó yí dòborí kò mọ̀ pé kò dáa o. gbogbo àtàfàsókè tó yí dòborí àti ẹ̀sẹ̀ kan lónìí o àtàfàsókè Délé Odule fọmọ kan lóyún síta ọmọ sẹ́yìn gbàbẹ̀ rọ̀nà alákejì ẹ̀jẹ̀ ọmọ tó kú wá dààmú Délé Odule kiri ìyàwó ẹlẹ́wọ̀ wàhálà ọmọ tó tún bí tún kú o ó darin dìn ó dẹran mùmù ẹ gbọ́ kí ni ọ̀nà àbájọ. Wàhálà yìí tààrà yìí yóò sì máa jẹ kó ara ìyá ìlànà.
ọ̀tá fàsókè Délé Odule gbọ́ sọ́dọ̀ àti mọ̀lẹ́bí lẹ́nu ó fún ìyàwó tuntun ọmọ tí ìyàwó tuntun tún bí tún fò sọ́lẹ̀ ó kú o iṣẹ́ tún bọ́ gbogbo nǹkan wá dàrú ọ̀tá fàsókè Délé Odule Wùnmí Tẹ̀jọ́ tún fúlù àbí Ọlọ́ròyé Ronke Oshodi òkè Yusuf Satia Ìjàgbèrò Ọ̀pẹ̀bẹ́ Dìsẹ́bù Mọ́fìrẹ́ Ìmọ̀lẹ́bọ̀ì Tóyè Rẹ́pọ̀dùn àtàwọn mọ̀ọ́kẹ́ eléré ló kópa nínú sinimá yìí o ọ̀tá fàsókè Segment Productions pẹ̀lú àtìlẹ́yìn Kórèdé Peter Television Productions tó gbé jáde ó ń bọ̀ London. kí lọ́jọ́ lẹ́ẹ̀kan. owó yìí ó pè é. èló lọ́wọ́ mi. 2000 ló wà níbí yìí. ẹ wo náà káàdì rẹ èló lọ dábẹ̀. mo mọ ẹ mo sá bá ń sọ̀rọ̀ pé bá mi fi 3000 sí tó bá dẹ̀ di next month máa dá gbogbo ẹ̀ papọ̀. èmi èé jẹ́ ni torí èmi èé yá àyákún owó fàlàjọ ìwọ̀nba tó bá ti dá sọ́dọ̀ mi náà lọ́gbà ọ̀tẹ́. so ẹ̀yin òun ṣoore fún kọ́sítọ́mà ẹ̀ ń àṣìṣe kọ́sítọ́mà tí wọ́n á. èmi èé àṣìṣe àmọ́ tó bá jẹ́ pé káàrin èèyàn lọ́wọ́ ni yín máa ń ṣe ìrìn lọ́wọ́ fún èèyàn lọ́ní ọ̀tọ̀ ni. ẹ̀yin owó alájọṣọmọlú tó bá ṣe sàmbí lọ́n sàmbí kọ́sọ́mà yẹn pọ̀ gan ṣebí oore tó ń ṣe fáwọn kọ́sọ́mà ìlérí kọ́sọ́mà ṣe ń pọ̀ sí so ẹ̀yin ò lè ṣerú ẹ̀. ọbàjọ́ ọ̀rọ̀ rí ọjọ́ lójúmọ́ ìmọ̀ pápárí ni ọ̀ sórí apárí mẹ́ta mọ̀mọ̀ ìkan lajírèbi yìnyín ọ̀dà alẹ́ yẹn ìkan tó ní Yomi Ògúnmọ́lá yìnyín náà dà alẹ́ yẹn tí wọ́n wá rí ìkẹta tí ń sọ yìí ìyún wà nínú ẹgbẹ́ àwọn oníṣẹ́àtà kódà ìwà ẹ̀yìn méjèèjì bákan náà ló ṣe rí. mọ́mì ẹ má ronú mọ́ tẹ bá ronú láti ṣe di ọ̀túnla ohun tó ti bàjẹ́ ẹ má jẹ́ ká sọ ilé aláyọ̀ yìí di ilé ìbànújẹ́ ẹ máa gbàdúrà kí ẹ sì súnmọ́ Ọlọ́run kí Ọlọ́run dùn wá nínú. mo ń lọ́gùn yín ẹ̀dẹ̀ ń sá lọ. èmi máa lè gbọ́ kí n mọ́ wẹ̀yìn. ó dé owó mi ni mo wá gbà. ẹ má bínú níwájú Ọlọ́run àtìyàn nínú àwọn tí mo kọ́kọ́ pé kí wọ́n wá gbowó àjọ wọn ní àná ó kọ yín wà nù wọn ṣùgbọ́n gbà mo retí yín tí n ò rí títí ara àwọn tí wọ́n wá náà ni mo fi san owó fún ẹ dákun ẹ ní sùúrù fún mi di díẹ̀. ṣé ilé ẹ ni mo ti wá dájọ́ fún ẹ kì í ṣe ṣọ́ọ̀bù mi ló ti wá gbowó àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń pè é bàbá alájọ Ṣómólú inú ẹ̀ ń dùn ó ráyé ẹ̀ báyìí wọ́n á sọ pé wọ́n bàbá alájọ Ṣómólú ó ti ẹ̀ta alájọ Èjìgbò lásán èmi ti mọ̀ wípé bẹ́bẹ́ kú bẹ́ẹ̀ ńgbà ó ti ra ọ̀kadà ibì kan ló bá ọ̀rọ̀ ẹ yọ sí èmi á gba owó mi lọ́wọ́ ẹ o. ẹ wo níwájú Ọlọ́run àtìyàn kì í sowó àjọ ni mi rọ ọ̀kadà. owó àjọ kọ́ ló fi rà ìyẹn pé owó sìmẹ́ǹtì tó ń tà òun ló fi rà á bí wo ìjọ́ wo ló fẹ́ fún mi lówó mi. ìyẹn dákun tó bá di ìlàjì ọ̀sẹ̀ tí ń bọ̀ ní tí mo bá rí màá wá fún ẹ. mo fún ẹ ní àǹfààní mo forí ọ̀fẹ́ tì fún ẹ tí ó bá di ìgbà tó dá yìí bó o bá fún mi ní owó mi ẹni tí yóò mú ẹ rí abẹ́ ẹ san wo mí dáadáa mi ò gbádùn o mi ò sàn rárá ṣó ti yé yín. ọmọge Onifida onípàṣípàrọ̀ ẹ̀wà kọ́gbọ́n. kò ṣe kò sí cutleries ilé ìmọ̀ tó tún fi jẹ́ pé ṣíbi la fi ń jẹ rice. má bínú. ṣùgbọ́n àwọn ilé wọn fẹ́ gbọ́ ojú mọ́ báwo lọ̀rọ̀ processing travelling wọn. travelling lọ síbò. London now. ọ nígbà tí ká sọ̀rọ̀ London. báwo ló ṣe máa cancel ní London dé wọ́n ló promise àwọn ọmọ yìí náà tó bá ti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣe bí wàá sọ fún mi. Look at it's a very simple thing. tó bá fẹ́ kẹ́ ọmọdé kọ́ lọ sí gbà lọ́lọ́dé kó owó ẹ̀ owó iṣẹ́ tí wọ́n ṣe kó kó lọ sí travelling agency kó lọ ra ticket kó ra ticket fún ọ ẹ máa jọ lọ sí London. But my dear
àwọn ọmọ ẹ làwọn ọmọ yìí náà ò dẹ̀ mí kan happy. yóò ní kàn mí bẹ̀. téèyàn bá fẹ́ gbégun bàbá ọmọ àjọ tó bá dẹ̀ ní kò jùmọ̀ ṣé wàhálà wà bẹ́ẹ̀ ni. mo ní mo ti káàsù lọ́rọ̀ ní lọ́nà dé. nǹkan kò wá bẹ́ẹ̀ ni lọ́jọ́ àárẹ̀ o lọ́jọ́ àárẹ̀ o. Marcus. ṣọ́rọ̀ tí mo sọ yẹn wá pọ̀ jù má bínú náà honey. Péjú bóun dá ti ṣe ń kọra mọ́ wa lẹ́nu tó mẹ́ta yìí. Èmi náà mọ̀ ọ́. Bọ̀dá mi, báwo ni mi ò ṣe ní pariwo? Pẹ̀lú gbogbo bí mi àti ń ṣe close gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò, pẹ̀lú gbogbo owó tá à ń ná, eré tá à ń sá kiri, tí a rò pé ara yín ni problem wa, tàbí lọ́dọ̀ ìyàwó yín ni. So ẹ ti bímọ síta, ẹ wá lè jẹ́ kémi gbọ́. Bọ̀dá mi, sit down. A máa lọ claim àwọn ọmọ yẹn. Orí adé òtún ta o, a máa lọ claim àwọn ọmọ yẹn. I will go there, màá lọ fúnra ara mi, màá lọ gbà wọ́n. Ramọ ta. Sórí gbogbo bí tẹ́kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ sí ló léwu. Tí n bá ti lọ sọ pé ó dà, mo ṣe bẹ́ẹ̀ kí n ti lọ sọ fún èèyàn. Awálù tíyàwó mi bá gbọ́ nǹkan á bàjẹ́ ilé á dàrú. Tó wá wò ibi tí mo nọsẹ̀ sí yẹn náà, ibi tó léwu púpọ̀ ni. Ìyàwó MD mi, kí ni ká ti gbọ́ epo lóyún fún mi? Yes. Tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ iṣẹ́ á bọ̀. Kí iṣẹ́ ya bọ́, kí iṣẹ́ bọ́, ọmọ wọlé. Tọ́mọ yín bá ti wọlé, ìrì ayọ̀ yín á tẹ̀lé. Kí iṣẹ́ bọ́ dànù o. Ó yẹ ẹjúwe bẹ̀ fún mi. Ẹjúwe bẹ̀ fún mi o. Màá lọ claim àwọn ọmọ yẹn fúnra ara mi. Màá lọ claim wọn. Mo pé nípasẹ̀ táwọn ọmọ yẹn bá wọlé sìn, Ọlọ́run á tún ṣínà tìyàwó yín. No problem, arrange. Ó tiẹ̀ ti dé stage yẹn sìn kí agreement yẹn kó wáyé lóko. Ó di dandan o. Ọmọge Onifida, onípàṣípàrọ̀ ẹ̀wà àkọ́kọ́. Sátidé yọ lábẹ́ ẹ̀sán ìlú ṣe lẹ́wọ̀n. Baby, wá. How are you? Fine. Níbo ló dà? Down this road, sir. Ọlọ́run máa da ẹ̀dá kẹ́. Yes, sir. Wọlé kó jẹ́ kó gbé ẹ lébẹ̀. Mo ti débi tí mo lọ tán, sir. It's just a stone throw. Ṣé mo kéré jù láti pè ẹ́ ni àbí mo dàgbà jù? Níbẹ̀, sir. Ó dá wọlé. Thank you, sir. Ọmọge Onifida, onípàṣípàrọ̀ ẹ̀wà àkọ́kọ́. Sátidé yọ lábẹ́ ẹ̀sán ìlú. Actually, mo ló ń lọ gan-an. The next street. Kò bàjẹ́ rárá àtọ́ làtọ̀. Má sọ bẹ́ẹ̀ ọ, má sọ bẹ́ẹ̀ ó tọ̀rọ̀ ní má sọ, ó dùn mí pé ó mọ̀ mí. Tó bá mọ̀ mí wà mọ̀ pé ó tọ̀rọ̀ ní má sọ. Anyway, kí lorúkọ ẹ̀? Ṣé tí n bá sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ṣé ò lè bí wọn? Lẹ́nu ìlú. Wọ́n ní tẹ̀lé méjì bá pàdé. Wá rí ilé tó wà sí. Ó fẹ́ kí n ti Civic distance. Yes.
alẹ́ wa máa dùn kí ló ń fẹ́. So báwo ló ṣe fẹ́ kárí rẹ̀? Depends on you and your phone. Address office, private line, meaning the first one, so we can get to you. So you check who she right? Student. I'm a school, yeah. I'm a little, yeah. Yeah, which of the institution? To Bawa, I discuss about education. Lọ́wọ́ tí Ọlọ́run bá fún mi lágbára láti ṣe. Onípàṣípàrọ̀ ẹ̀wà sọ́gbọ́n. Sátidé yọ lábẹ́ ìsọ̀nù ló ṣe lẹ́wọ̀n. Gbogbo tó pamọ́ sójú Ọlọ́run. Fẹ́mi, àwọn tí a ń sùn nìyẹn. Ó rẹ̀ mí díẹ̀ lọ́sàn-án yìí. Pẹ̀lẹ́. Fẹ́mi, mo fẹ́ bẹ̀rẹ̀ lérò ọ̀rọ̀ kan. Mo dẹ̀ mọ̀ pé wàá sòótọ́ fún mi. Ìfà mo ṣọ́ pé ò tẹ̀lé parọ́ fún mi náà. Òótọ́ ló máa sọ fún mi torí ò parọ́ fún mi rí. Kí ni nǹkan náà? Promise pé o máa sòótọ́ fún mi. Why not? Màá sòótọ́ náà. Fẹ́mi, wọ́n ló ti bímọ síta. Òótọ́ àbírọ́. Jùmọ̀kẹ́ ń bò ló ti gbọ́ yẹn, ta ló sọ fún ẹ? Dáhùn question mi náà. Then fi question dáhùn question. Èmi bímọ síta. Wọ́n sọ fún ẹ pé èmi bímọ síta Jùmọ̀kẹ́. Look, ṣé láti ọjọ́ tó ti mọ̀ mí àtọjọ́ tèmi àti ẹ ti ń fẹ́ra wa, ṣé mo fi nǹkan kan pamọ́ fún ẹ rí àbí àti ẹ̀rí nǹkan kan tí mo ṣe tí mi ò jẹ́ kó mọ̀ sí? Ó jọ mí lójú o. Ṣorí tó bá gbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ fi ba ẹnu jẹ́ ni o. Mi ò dẹ̀ fẹ́ kó banú ara ẹ jẹ́. Nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyẹn. Òótọ́ ṣàní kò sọ fún mi. O bímọ síta àbó o bímọ síta. Ó dá mi ìbímọ síta period. O sure? Torí mi mọ nǹkan tó rí nísìn tó kàn dìde tó dẹ̀ bẹ̀rẹ̀ sí bí mi pé mo bímọ síta. Ṣé mo lè bímọ síta kó má mọ̀? Is it possible? Kò ń ṣe pé mi náà fẹ́ believe ẹ̀, but èèyàn kọ́kọ́ sọ fún mi ní last 2 weeks. Àná alánà lẹ́lòmíì tún pè mí ló tún sọ fún mi. Who says? Ta ló sọ fún ẹ wípé èmi bímọ síta? Torí ẹ̀ náà ni mo ṣe ní kí n bi ẹ́ léèrè. Àlè tí mi bá ní tífẹ̀yìn ọ̀bá ṣì wà bẹ́ẹ̀ mi ní bí ẹ́. Ẹ̀míjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo gbọ́ náà. Ìwọ náà wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe bi ẹ́ léèrè náà. Nígbà tí mo sì nífẹ̀ẹ́ má bínú mi nǹkan lè gbọ́ kí má bi ẹ́ léèrè ni. Ọ̀yọ́ kò ronú bẹ́ẹ̀ yẹn náà, n tó bá lọ́wọ́ mi rí. Má bínú, má bínú. Even when we were still dating, mi ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. O gbọ́ bẹ́ẹ̀ mi rí ni. Mo mi lè gbọ́ orú nǹkan bẹ́ẹ̀ kí n má bi ẹ́ ṣó mi. Oh, it's okay. Kò rí bẹ́ẹ̀ o, má rò rárá o. Bímọ kẹ. Tí ẹ gbọ́ náà, káàtì ẹ̀ nílò tán ní kí ló máa ṣe fún mi. Kò ń ṣòótọ́, o ò ṣe, àbí wọ́n ṣe ni. Èmi kẹ. O ò ṣe náà, sóò kò tẹ̀lé jó òótọ́ láéláé. Kò lè happen now, ṣé ó lè happen ni? Láéláé. So kò lè happen láéláé. Ọmọge Onifida, ẹgbọ́n ọmọ fọlọ́mọ o. Ọmọge Onifida, ẹgbọ́n ọmọ fọlọ́mọ o. Ìyá ọba. Ẹ̀mọ́lá, ṣó wà ókè? A dúpẹ́ lọ́wọ́ náà, ìwọ náà kọ́. Wọ́n á bẹ̀rù. Ṣé kò sí problem?
ìpèjáyà àárọ̀ yìí ẹ ti pọ̀ jù o. kó máa sí náà ni tó bá jẹ́ bó ṣe ń ṣe mí gan ni òru ló ti wù mí kí n pè ẹ́ bọ́ mo rí pé ò ní lè rọ́nà dọ́dọ̀ mi. Kòfó sórí kí n má tàn ẹ́ o ti kọjá ẹni tí mo lè máa purọ́ fún sórí kò sí gbogbo ìgbà tí máa ń rí ẹ tínú mi máa ń dùn sí ẹ. Kí ló dé? Sórí láti ọjọ́ tó ti lọ fi oyún mi tó ti lọ fi bímọ fún MD nínú mi ò ti dùn sí ẹ lọ́kàn mi ò ti súre fún ẹ dọ̀ìndọ̀ìn tọrọ ṣùgbọ́n ní ibi tí a bá dé yìí ó dà pé agbára mi ò fẹ́ gbé tó mọ́ mo fẹ́ gba àwọn ọmọ mi. Fẹ́mọ́là ọ̀lọ́ àwọn eré ẹ̀ máa ń lé gbà mí ṣá kọ́mọ̀fì àwọn ọmọ wo làwọn ọmọ ẹ̀ tó bá yẹ pówó ló fẹ́ sọ fún mi kí n fún ẹ òkú ṣẹ̀ ń béèrè owó lọ́wọ́ mi. Ẹ ṣe wọn pé máa ń fún mi lówó bọ̀ tọ́ ọmọ mi ni mo fẹ́ gbà lọ́tẹ̀ ní ìdòwò. I need my children. Mo need àwọn ọmọ mi. Mo fẹ́ gba àwọn ọmọ mi. Bọ̀ Fẹ́mi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ó ṣàlá agreement tó wà láàrin mi àti ẹ. Mo mọ̀ but mo fẹ́ rí agree. Mo fẹ́ tún agreement mi ṣe, mo fẹ́ rí agree. Má ṣe ha ojú táwọn èèyàn fi ń wò mí ò fi gbogbo ara tẹ́ mi lọ́rùn wọ́n ń wò mí níwò ẹ̀ tí ò tiẹ̀ lè ṣe nǹkan kan whereas kì í ṣe pé mi ò patú síta ìwọ náà ọmọ ọdún tèmi àti ìyàwó mi ti wà nínú ilé náà tí mi ò gbọ́ pá tí mi ò gbọ́ mu tí mo dẹ̀ lọ́mọ méjì ń bí kan gbàngbàngbà tí màá máa fojú wò wọ́n ṣorí guilty conscience ó ń worry mi I'm feeling guilty. Ibo tá orí ọmọ ṣáà ló máa ń pọ̀ ọmọ wáyé Ọlọ́run dẹ̀ ló máa ń ṣe ọmọ ìyàwó ẹ̀ náà á bímọ náà. Òótọ́ ni èmi náà ti rò bẹ́ẹ̀ ṣùgbọ́n orí ọmọ kọ̀ kò fẹ́ pé ọmọ wájú ayé so ìwọ̀n báyìí tí mo ní ń ta mo fẹ́ kó nǹkan mi ó lè jẹ́ ìtọ́lọ́ yọ̀ǹda fún mi nìyẹn o. Dùnú Fẹ́mi ṣé omi ìyẹn ni àbó ń ṣeré? Àní mo mí. Fẹ́mi jọ nítorí Ọlọ́run má ṣe bẹ́ẹ̀. Mi ì lè gbọ́ àwé tó ti bí náà ó dẹ̀ sọra ẹ̀ di olóhùn ó sọra ẹ̀ di láńlọ́ọ̀dù mọ́ mi lọ́wọ́ àmì ìrìbí títí tẹ́nàtì tí ń jàre láńlọ́ọ̀dù tó bá dé ara àwọn ọmọ my daughter èmi gan tí mo ní nǹkan mi ò free mi ò no tá a bá ṣe ilé ayé tán ọ̀run là ń lọ ó yẹ ká tẹ̀ níbẹ̀rù Ọlọ́run. mi ì lè jọ́ tó bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mi máa fi kọ̀ǹkọ̀kọ̀ mi ì lè gbà. Má ṣe bẹ́ẹ̀ jọ̀bọ́ ni má bá yé mi jẹ́ Fẹ́mi jọ. tó bẹ́ẹ̀ bá yẹ tèmi jẹ́ ni ó dájẹ́ kí n bá yára mi jẹ́ torí tiẹ̀. Ayé ò ní bàjẹ́. gbọ́mọ fọlọ́mọ ọmọbìnrin yìí ọmọge Onifida bá ń gbọ́mọ mi. Fẹ́mi ṣó ti tó yẹn ni èmi ló ń lo language yẹn fún. Bẹ́ẹ̀ ni o. Dájú nítorí Ọlọ́run. Gbọ́dọ̀ kí wọ́n sọ fún wọn ní pé mò ń kọ́ ọmọ lọ má bá yé mi jẹ́. à ń bò ló sọ fún wọn lé kó o ti kọ́ ọmọ wa. ẹni tí yóò kó ọmọ kó wọn ò fún ẹ lóyún ni ṣé ẹni tí ò bá níyàwó àánú ẹ máa ń kú ni ẹni tí ò fún ẹ lóyún máa ń dáná kó mọjọ. gbọ́mọ fọlọ́mọ o. Fẹ́mi wá bímọ sí yẹ. ó dá tí n bá bímọ tèmi máa dá padà. Ayé mi Fẹ́mi jáde. àní tí n bá bímọ tèmi máa dá méjèèjì padà fún ẹ. iná mo wá fọ̀ tó ti nílùú bẹ́ẹ̀dì ó ti nílùú bẹ́ẹ̀dì ó ṣe ọkùnrin ṣe ó ṣe ọkùnrin ṣe mo ṣe obìnrin ṣe. Padà. Chief. Adé dùn mí ṣe ń wẹ̀. Chief o. Ìwà àti spaghetti ọkọ náà ni. Ẹ̀dọ̀ òbí yọkẹrẹ. Chief. Fìyàwó ẹ̀ sílẹ̀ jẹ́ ká ti ọkọ̀ pa ilé ó lè disturb me. Ẹ fi lẹ̀. Yeah, my baby. Ṣé ọ̀pá pẹ́ ni? Ẹnìkan ìpẹ́ṣẹ́. Báwo. Chief.
Màdìá báwo? Chief mo wà. Ẹni sọ̀rọ̀ chief ẹni sọ̀rọ̀. Báwo mi fẹ́ máa sọ̀rọ̀ sáré ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan rẹ̀ ṣé ti bọ̀ wọ́n tí mo fẹ́ sọ fún yín mi ní fẹ́ kẹ́ fi ṣèbínú. Ẹ wò kì í ṣe pé kò wù mí o. Wọ́n ní next tá bá máa wá sí ibi bí bá ṣe fẹ́ ni mo ṣe máa fún un. Ṣé o ti rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mi ì mọ bẹ́ ṣe máa take ẹ̀ ṣàbọ̀ at least mo ṣe ní láti sọ fún yín. Chief mo ṣe period mi. Kẹ́hìndé ó ti jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti sọ pé a fẹ́ ṣe kìíní ṣá ìwọ máa wà wá ìdí kàbàtà kan excuse ńlá kan wà kàn rí bọ́ọ̀lù ṣá. Chief wọ́n ṣe bẹ́ẹ̀ excuse me mo pé kò tí a máa sọ náà nìyẹn pé màmá wá excuses for kò rí bẹ́ẹ̀ o Ọlọ́run ṣé òkè ṣẹ́ fẹ́ rí ni ṣẹ́ fẹ́ kí n fi hàn yín. Anyway téèyàn bá máa jẹ pẹ́ ìyẹn kì í kánjú jẹ ṣó yẹ. Chief kí ló dé ṣe tí a bínú ni. Mo bínú o mi ò ṣe ní bínú kí ló rò pé mò ń kówó fún ẹ fún náà gbogbo ìrànlọ́wọ́ tí mò ń ṣe fún ẹ kí ló rò pé mò ń ṣe fún. But Chief so ṣé torí kinní lẹ ṣe date mi ni. Wá àdàkọ understand game yìí o ṣe ìwọ rí àgbẹ̀ kan tó roko tí ò kéré rè àgbẹ̀ torí ilẹ̀ ṣọ́rè torí ìtara ẹ̀ tiẹ̀ ni. But Chief. Bọ̀tí kí ni. mi ṣe láìkì ní tó. Bẹ́ẹ̀mi náà ṣe lọ́ọ̀bẹ tó máa jà bí mo ṣe ń ràn ẹ́ lọ́wọ́ tó bí mo ṣe ń kówó fún ẹ tó. Ó jẹ́ má bínú it's just for 3 days ẹ má bínú ẹ má bọ̀ ẹ má tí ì lọ ṣẹgbọ́n it's just for 3 days kan. Ewu ṣe mú mi wáyé ọmọ. Chief. Ẹ má bínú mo ṣe jẹ́ ìlú. Àpótí ajé fúnra rẹ̀ o ti jókòó ilé nǹkan ẹ̀. Èmi nìyẹn Àbẹ̀ní kan ilé owó kan. Àbí o ràìbà. Báwo ni? Mo wà ókè o. Mo dé ṣọ́ọ̀bù ń sin lọ́mọ ní owó mi débẹ̀ nípo ní kí n sáré yọjú sí ẹ ṣé ò sí. Ọ̀rẹ́ mi wàhálà wà o. Wàhálà báwo? Mo ń bọ̀ látọ̀dọ̀ Fẹ́mi lẹ́ǹkan ni mo yà sọ́dọ̀ ẹ̀yìn. Ọ̀rẹ́ mi gbé nǹkan mi ṣára wúyẹ́. Mi gbé ẹ̀ǹtì. Kò ṣe nǹkan kan. Kí ló ń happen náà? Fẹ́mi ní pé kí n bá òun kó àwọn ọmọ òun. Àwọn ọmọ wo? Àwọn ọmọ mi náà ni. Gbọ́ ọmọ fọ́lọ́mọ. Wà á kú pè mí lọ́mọge Onifida ni. Ok. Kí n bọ́ ọmọ tọ́lá ọmọ. Ọmọge Onifida gbọ́ ọmọ fọ́lọ́mọ. Ṣé yẹn ni mo bẹ́ẹ̀ sọ ni? Báwo mo ṣe máa kọ́ ọmọ mi kúrò nílé? Ibo ni máa sọ fọ́kọ mi pé mò ń ká àwọn ọmọ lọ? Ṣé ó le tó bẹ́ẹ̀ yẹn? Ó le jù bẹ́ẹ̀ lọ. Kò ń ṣọ̀rọ̀ eré o. Fẹ́mi ní pé ìyàwó ilé òun pé kò lóyún àtàrọ̀ dálẹ́ rí. Èmi dẹ̀ ń lóyún mo dẹ̀ ń bímọ. Bó ń fẹ́ gbà àwọn ọmọ. Wàhálà wà o. Ṣé ẹ̀gbọ́n bàbá yìí kọ́? Wọn ò sí nílé. Ṣáà wà ní màmá wa sọ lọ́rọ̀ báyìí. Ó mọ tó máa ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi. O ò níbì kankan sá lọ. Wàá kàn máa pẹ̀tù sí Fẹ́mi nínú ni. Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ yìí ó delicate gan? Ọ̀rọ̀ awo dẹ̀ ni. Etí méjì ò gbọ́dọ̀ bá wa gbọ́. Ṣé o dẹ̀ mọ̀ pé ògiri létí? So máa mind bó ṣe máa sọ má dẹ̀ sọ fún anybody. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó ló ń gbà. Màá fún lówó, màá fún láṣọ. Nísìnyí kò gbowó mọ́ o. Ó lọ́mọ gan-an ló fẹ́ gbà. Ọ̀rẹ́ mi ṣe bóbìnrin ni ẹ́. Ó dẹ̀ wọ́n bó ṣe lè pẹ́ẹ̀tì bọ̀bọ́ yìí náà. Ọkọ yóò máa gbọ́dọ̀ gbọ́. Torí mò ń sọ fún yín fi Onífẹ́mi mí ni ó ṣe gbá ó ṣàwò. Ọkọ yóò gbọ́dọ̀ gbọ́rọ̀ yìí o. Kó yá máa pẹ̀tù sí Fẹ́mi nínú ni o. Mo sọ tèmi fún ẹ o. Àbẹ̀ní ọ̀rọ̀ Fẹ́mi ti kọjá ọ̀rọ̀ ẹ̀tù o. Àléyàn ti mean. Ó lóun fẹ́ káwọn ọmọ òun. Àbí kọ́ lọ́run fún mi ṣe rè. Ó ti ẹ̀ ti sú mi. Ọlọ́run á fún ẹ ṣe. Ó ti sú mi. Àṣírí ò lè tú. Àmì o, àmì o. Ọmọge Onifida, onípàṣípàrọ̀ ẹ̀wà àkọ́gbọ́n. Sátidé yọ lábẹ́ Sọ́ndé ló ṣe lẹ́wọ̀n. Mi ti dọ́fíìsì ẹ̀ náà ọ́fíìsì máa ń kọ́ ni mo try láti gẹ́ẹ̀tì bíbá yìí. Máa wo ni ẹ?
Jẹ́ fi káàdì máa lọ. Card chairman mi rè náà. Yes, he's my chairman. N bò lẹ́ ti pàdé. Àkọ́ṣà pàdé ṣá anyhow. Ẹ káàárọ̀ sá. Kí ló ṣe é sálẹ̀ tó máa bọ̀ lókè? Ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀, mo wá pàdé táyé mi lọ́nà. Wọ́n wá sọ fún mi pé ẹ̀yin ni chairman òun. Táyé mi rèé, mo pàdé ẹ̀ bíbá yẹn sí mi. No. Chairman, twin sister mi ni. Can't be serious. Twin sister mi ni chairman, Kẹ́hìndé mi ni ẹ sà. Ilé ayé kéré gan-an, ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa. Ṣòro ti pé mo sọ fún ẹ pé èèyàn kan wà tá a máa forúkọ ẹ̀ sí staff list tó máa gbowó oṣù every end of the month. Of course, yeah, you said it. Ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ rẹ̀. Mi mọ̀ pé Kẹ́hìndé mi ni sà. Sórí ọmọkùnrin mo kàn nífẹ̀ẹ́ ni o. Mi ò kàn nífẹ̀ẹ́ nítorí bó ṣe máa ń ṣiṣẹ́. Ó máa ń ṣiṣẹ́ ó máa ń dùn mọ́ mi ní. Ti fọwọ́ lọ, kí ká máa ṣe dáadáa o. Ṣé yà ló fi yà? Tẹ́ bá wo àyíká ilé iṣẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i pé àwọn ìyípadà kan ti wà. Tẹ́ bá wò láti ta àti gbin àwọn fúláwà tuntun sí àwọn iwájú ọ́fíìsì. Kò wá dá ká wá tún ìta ṣe ká má tún inú ilé ṣe. Ìyẹn ló ṣe jẹ́ pé àtúnṣe kékeré náà á tún wọ inú ilé. Àtúnṣe tinú ilé wa pọ̀ jù kò sí rẹpẹtẹ ńbẹ̀. Àwọn ipò kéékèèké kan náà máa di ńlá tí àwọn ńláńlá kan máa di kéékèèké. Láti wákàtí lọ Ọ̀gbẹ́ni Táíwò Èrèọlá àwọn ni new general manager wa. Thank you. God bless you. Thank you. Kì í wá ṣe é pé ó di oṣù tó ń bọ̀ àbí ọ̀túnla. Kíá báyìí tí àwọn olóyìnbó ń pè ní with immediate effect. Fẹ́mi Ọláọ̀rẹ́ àwọn á kó ẹrù wọn láti òkè wọ́n á kó lọ sí ìsàlẹ̀ lẹ́nu gate wọ́n á lọ darapọ̀ mọ́ àwọn security níbi tí wọ́n á ti máa ṣe olórí wọn láti wákàtí lọ tí àwọn olóyìnbó ń pè ní ipò wọn tuntun jẹ́ chief security officer. Àwọn ni wọ́n máa jẹ́ ọ̀gá àwọn security níbẹ̀. Àtúnṣe tinúlé kò jù báyìí náà lọ. Yes, sir. Wọ́n kó àwọn tí mo kò fi sí báyìí kó bá mi lọ́wọ́. Sorry, Mr. Femi. Sorry. Mr. Femi Ọlárẹ̀, kí ló ń ṣẹlẹ̀? Kò yé mi náà, èmi gbogbo àjọ wa ń bí ni. But Mr. Femi Ọlárẹ̀, it shouldn't be now. N gbọ́dọ̀ ti bí báyìí nǹkan kí ni kí n ṣe? Ó ti bí.
ẹ̀gbọ́n náà mo rò pé ó ti ya wèrè rí. I think so because. bóyá tó lè change mind yẹ. jẹ́ kí n dé tí bá dé màá wá ṣe. Chairman, ẹ ṣe bá mi sign ẹ̀kẹ́ tó jáde so that tí n bá lè tètè lọ sí bank àwọn other necessary things tó wáyé kí n ṣe lórí ẹ̀ á lè tètè ṣe at the right time. Ẹ bá mi sign ẹ̀kẹ́ tó jáde sir. It's okay. Okay. Inú mi máa ń dùn fún ẹ gan. Ọ̀rọ̀ ilé iṣẹ́ wa yìí ó dàbẹ̀ ni kó máa ń ka ẹ lára. Bó dẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ ó máa ń dùn mọ́ mi ní. Ọlọ́run ọba nú aláàánú ẹ̀ àrànwọ̀ náà lọ́wọ́. Ọlọ́run ló ń sọ oore fún ẹ̀dá. Ọlọ́run á sọ ẹlẹ́sàn rẹ̀. Àmísà. Ṣé mọ̀ pé ibi téèyàn bá ti ń ṣiṣẹ́, téèyàn ti ń jẹ, téèyàn ti ń mu, èèyàn gbọ́dọ̀ máa mú iṣẹ́ yẹn lókùnkúndùn, èèyàn dẹ̀ gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bó ti ṣe tán àti bó ṣe yẹ. Wàá ṣe rí rí. Ó yà mí lẹ́nu pé wọ́n á gbéyàn kúrò ní ipò GM wọ́n á gbé lọ sí gateman. Mi ì gbọ́ rí láyé mi o. Oyè Ọlọ́run aṣáàdébẹ̀ ká lọ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ là ń bi òṣìkà kó jẹ́ arọ́ náà lọ. Ó dáa mo ti gbọ́. Kò sí wàhálà. A máa bẹ́ẹ̀ náà ni o orí ìkúnlẹ̀ làwọn méjèèjì máa wà tábà dé bẹ́ẹ̀ sí a máa bẹ́ẹ̀ ni o. Ṣebí ká ti bẹ̀. Ká ti bẹ́ẹ̀ ni Ọlọ́run á dẹ̀ jù gbọ́. Àmín. Lágbára Ọlọ́run á gbọ́. Wọ́n ní wọ́n ti pín dónọ́ọ̀tì lórí ígírímẹ́ǹtì wa ẹ̀ sì níwọ̀n ẹ̀fẹ́ yìí. Ṣé dónọ́ọ̀tì ni àbí bónọ́ọ̀sì? Ígírímẹ́ǹtì orí owó. Bónọ́ọ̀sì ni bónọ́ọ̀sì ni wọ́n pe owó ní dónọ́ọ̀tì. Ọ̀gá àwọn. Ẹ mọ̀ owó lẹ̀ mọ̀, ẹ ti sí kí wọ́n. Wọ́n ti jáde o. Kí ló ń jáyàn jẹ lára báyìí? Mi ò mọ ogun lára rẹ. Mo gbà. Àwọn management sales. Kí tó yun. Ẹnu o. Mo lè bá bọ̀ yín. Ẹnu o. Bàbá géètì, ó ti rí bí iye, kí ló fi gún ìyàwó ọ̀gá, kó fi mí ṣe bí iye nì. Ọ̀pẹ́ tí ọkọ wọn jáde ní wọ́n sì lè wọlé mọ́ ní àwọn ẹṣin tí. Bàbá ẹ̀yìn ẹ bá yún. Bàbá ti bẹ̀. Bàbá ti bẹ̀. Ẹ̀yìn. Wọ́n lù bọ́. Ẹ bá yún. Wọ́n lù bọ́. Ẹ̀yìn ẹ bá yún. Wọ́n lù bọ́. Ẹ̀yìn.
ṣé o sì kí ló dé? Kò sí nǹkan kan ọkọ ní káwọn wá dúpẹ́ lọ́wọ́ yín fún ti promotion. Kò tó yẹ ṣé tó bá jẹ́ ṣe ló ṣe náà tá a lé ẹ lẹ́nu iṣẹ́ wá wá bẹ̀bẹ̀ náà. Ọmọ ní wá dúpẹ́ fún yẹn rárá sá. Ẹ̀yin àgbà náà lè sọ pé ẹni tó bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni. Immediately lọ́jọ́ yẹn tí mo ti délé tí mo ṣàlàyé fún mọ́mí báyìí inú wọn dùn ṣe ló dà pé wọ́n fojú kàn yín lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà wọlé. Ẹ ṣe sá. Àwọn èèyàn wá wọlé ọmọ tó ṣe dáadáa lẹ́nu iṣẹ́ ta tó fún nígbèga tó wá ń dúpẹ́ lọ́wọ́ ọ̀nà fún yẹn. Ẹ máa lẹ ẹ dà. Bade. 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 Ọ̀gá, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ẹ ṣàlàyé fún wa. Ẹ fara yín balẹ̀. Mọ́mì, ọ̀rọ̀ yìí rú wa lójú, ẹ sọ fún wa. Ọkùnrin burúkú tí mo fi yín búre o. Yé! Ìwọ, èpè ni màá fi bá tiẹ̀ jẹ́. Dábìlọ́lá tó tún lọ lọ́rùn. Èpè ni màá fi bá tiẹ̀ jẹ́. Tó tún lọ lọ́rùn bẹ́ẹ̀ má ṣe é. Ìwọ. Mọ́mí, please, mọ́mí ẹ wá lọ, mọ́mí, please, come. Dábìlọ́lá. Dábì. Ọ̀gá, nǹkan tí mọ́mí mi sọ yẹn kò yé mi rárá. How far is it true? Ṣẹ́yìn ni bàbá wa rí. Ìyàwó mi ti Dábìlọ́lá. Ẹ̀yin lẹ bí èmi àti Kẹ́hìndé. Ẹ̀dẹ̀ wá àgbádùn èmi àti kejì mi láti jọjọ́ ẹ̀ yọjú sí wa rárá. Ṣèjú mi. Ṣèjú mi. Ẹjọ́ táwa nígbà tẹ́ sọ pé kò ṣẹjọ́ ní ẹ ti ẹ̀ bọ́dà pẹ̀lú ọmọ kọ̀ọ̀kan bí kọ̀ọ̀kan ẹ ti ẹ̀ kí àgbẹ̀gẹ̀ ti ẹ̀ wá wa rárá. Ṣé wàá ẹ̀kọ́ jẹ́ pé ọjọ́ èmi lèmi àti kejì mi ṣẹ̀ máa mọ̀ pé ẹ̀yin ni bàbá wa. Èèyàn mi, aláàánú mi, jókòó. Thank you. Yes. Èmi ni mo ránṣẹ́ pè ọ́. Ìdí tí mo dẹ̀ ṣe ránṣẹ́ pè ẹ́ ni pé sórí ọ̀rọ̀ èmi àti ẹ̀sìn ó dàbí ọ̀rọ̀ bàbá sí ọmọ. Mi ò dẹ̀ wá lè ní ọmọ tí mo bí nínú ara mi kó máa ṣerú nǹkan tó ń ṣe kínú mi dùn. Ṣé gbogbo àwọn iṣẹ́ ìpáǹle jàgídíjàgan àpààyàn olè amúrọ̀bìrì kankan mo fẹ́ kó jáwọ́ mẹ́. Chief, kò easy. Èmi gan mọ̀ pé kò easy ṣùgbọ́n ṣèlérí fún mi. Báwo ni mo ṣe fẹ́ survive? Ìwọ fi yẹn sílẹ̀. Mo fẹ́ kí wọ́n ṣèlérí fún mi pé o máa jáwọ́ ń bẹ̀. Tí wọ́n bá wá ṣèlérí fún mi kó wá wo nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe. Ọ̀nà fún ọ̀nà ọ̀run. I promise. Promise? I promise. Very good. Check me. Check 2 million naira nìyẹn. Chief. Kọ́kọ́ lọ fi yẹn settle lára ẹ̀ ná. Ìgbà tí n bá wá wù ẹ́ fún bí oṣù méjì, màá wá mọ irú iṣẹ́ tí mo lè gbowó fún ẹ láti lọ ṣe àbí iṣẹ́ tí mo lè dá sílẹ̀ fún ẹ. Chief. Ẹ serious àbẹ́ ẹ̀ ń ṣeré? Mo fún ẹ níṣẹ́. Chief, Sherry, láti bí ọdún 4 sẹ́yìn ni mo ti promise ara mi pé mi ò ní dọ̀bálẹ̀ mọ́ láyé mi.
àtìgbà tí mo ti gba ìbọn ni mo ti ní ìgbéraga ṣùgbọ́n lẹ́ni tí mo rí owó tó ju owó lọ ìgbéraga disappear nínú ayé mi mo máa wá dọ̀bálẹ̀ fún yín. èmi náà wá ṣe kí ni o wá gba ìdọ̀bálẹ̀ yẹn. ẹ ṣe gan mi ń dọ̀bálẹ̀ mọ́. alẹ́ mi ti gba tẹ́lẹ̀ yìí náà mo ti gba dọ̀bálẹ̀ eléyìí náà. ẹ̀mí èèyàn jọ ibi lójúmọ́ mi ń dọ̀bálẹ̀ mọ́. ẹ kí ló wí. ẹ̀mí èèyàn jọ mi lójúmọ́ ni. ṣùgbọ́n láti wákàtí lọ ṣó yẹ ṣí ìwé tuntun kó o bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé rere. chief ọlọ́wọ́ á wà pẹ́. Ọlọ́run jẹ́ àrí ogun ìṣúnú lẹ́yìn. Àmín. Ayọ̀ ayọ̀ làwọn máa rí. Wo àwọn ọmọ méjèèjì tó jókòó yìí àwọn ọmọ ẹni o. Dáàdì ẹ fọ́ ni o. Báwo ni àǹtí àti bọ́dà ṣe máa jẹ́ ọmọ mi? Àwọn ti dàgbà jù mí ò tó wọ́n bí o àwọn ọmọ tí mi. Sórí ìyàwó tó jókòó yìí ìyàwó ọkọ ẹni ìyálé ẹ ló sì jẹ́. Èṣù ló gbógun tẹ́lẹ̀ tí gbogbo nǹkan fi dàrú ṣùgbọ́n a wá dúpẹ́ fún Elédùà ó ti bá a bá ogun èṣù wí. Nítorí ìdí èyí mo fẹ́ kẹ́ ẹ ṣera inú òṣùṣù ọwọ́ kẹ́ ẹ wá dì kan kẹ́ ẹ jọ máa kọ́ mọ́ bìbọ́ o ti gbọ́ mi tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ jù bẹ́ẹ̀ náà lọ. Ọkọ mi gan-an kò lè sọ fún mi pé ìyàwó àwọn nìyí. Ọkọ mi ò fẹ́yàwó mi kò tó fẹ́ mi. Èmi ló kọ́kọ́ fẹ́ mi ò níyàlé mi ò dẹ̀ níyàwó mi ní wájú bẹ́ẹ̀ ni mi ní lẹ́yìn. Ń gbọ́ olóorí mi àkànní. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ o? My dear, actually mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yẹn fún ẹ tipẹ́ but ìgbà míì tí n bá fẹ́ sọ ẹ̀mí ìyá tún sọ fún mi pé kí n jẹ́ kó tún di ọjọ́ iwájú sórí àwọn ọmọ méjì tó ń wò yìí lóòótọ́ ọmọ mi ni wọ́n. Gbogbo nǹkan tí mo fi pamọ́ fún ẹ tẹ́lẹ̀ àṣírí ẹ̀ máa tú sí. Àṣírí jẹ́ ọ́ ti tú ìwọ tó kọ́ ọmọ àlè wálé tó ń pè lọ́mọ ọdún kẹwàá sílẹ̀ yìí ìjẹ́ wọ́n rí àwọn òṣì tó wọ́n kọ́ wálé sí èmi àtẹ́kọ́lájọ́ forí lọ ó wá ní sọ ó ò lè bímọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ó ò lè bíjọ ọmọ mi yẹn lọ sẹ́ ọmọ wọn àjẹmọ́ni tóbi wọn ni kí wọ́n ní sọ fún ẹ. Táyé Káyìdé ẹ bá ti rí àwọn ọmọ tèmi làwọn àwọn ọmọ àlè làwọn eléyìí. Gbogbo jẹ̀bẹ̀ tí mò ń bẹ kọ́ lákìtà àṣírí ẹ̀ ti tú lé. Kò sí nǹkan tó fẹ́ sọ jọ má la gidi fẹ́ mi kò sí nǹkan tó fẹ́ sọ. Ó dà àwọn ọmọ ẹ méjì fi ẹ̀mí ara ẹ̀ ṣépè pé kì í ṣe jí ẹ̀mí ló bí wọn fún. Fi ìgbésí ayé àbúrà. Ìwọ a ṣépè fún ẹ sórí tó tí bá ṣubú tẹ̀ wọ́n rò pé tírélà ló kọ́ tó ní sùúrù títọ́. Ìwọ. Òtítọ́. Ó dà ẹ̀yọ́ mọ́ ẹ̀sùn ọ̀yà yìí. Ó tán bí ó tán. Ó tán bí ó tán. Ògùlù tí ẹ ti bọ́ sómi báyìí ara wa rọ̀ ẹ̀. Ṣé bá a sóhun bá mi yí pàpàpàpà mẹ́ẹ̀ lẹ́ẹ̀kan? Ìyẹn kò ṣeun tó báyìí. Kí ló bẹ́ẹ̀ ta ni? Kí ni burúkú yà ọmọ àlè ló kó sílé mi o? Tó sọ pé òun bímọ fún mi, ọmọ àlè rádaràdà tó bí. Ọ̀la láti wákàtí lọ. Ètò fúyẹ́ àti ètò wúwo nínú ẹrù ẹ kó ìta. Ìta. Daddy, sùúrù o. Daddy, it's over. Hey, sùúrù. Daddy, easy. Take it easy, Daddy. Okay, sit down. Ẹ jókòó, Daddy. Torí ẹ láti ṣe sùúrù o. Ṣé rí àwọn ọmọge tó wà ń gbòòrò ń sìn? Àwọn ọmọge gbafídà ni wọ́n o. Wọn ò sì kọ̀kógun má jàdú. Ẹ ṣáàjì rọra kọ́mọ ẹ lọ. Kó lọ kọ́mọ fọlọ́mọ jẹ́. Ṣé ẹ ti gbọ́? Ẹ ní sùúrù o. Ní sùúrù sí o. My dear. Ló ṣe? Dáríjì mi. Níbo? Mo mọ̀ pé mo ti ṣe. Àyà mi. Mo mọ̀ pé mo ti ṣe. Mọ́mì.
Kẹ́hìndé ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo aburú tó wà nínú ilé dádì Olúwa Ọlọ́run Elédùmarè ti bá wa lé jáde ìdílé wa ń sìn tí wàá di ìdílé aláyọ̀ mọ́mì daddy is still our father and forever he will remain our father. Yes, mọ́mì ẹ̀yà mi má bínú. Ọmọge Onifida ẹ̀gbọ́n ọmọ ọmọge Onifida ẹ̀gbọ́n ọmọ fọlọmọ yẹ ìyá ọba bàbá tán bí wọ́n bá ń wí ẹlẹ́nu ṣọta ń fi òtán